Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. So this orúkọ ènìyàn káàṣì yìí máa lọ tú. Then àtúndì àwọn kọ̀ọ̀kan nílẹ̀, a rí eyelashes ẹyọ̀kan nílẹ̀. Eyelashes ẹjọ́ ẹ̀yin obìnrin ẹ bá wo ojú yín. Fáànù méjèèjì tí kò. Àwọn òtí yẹ ẹ̀yẹ́sọ̀. CSP, Mr. Thank you. Orin ló pé. APC candidate Lagos House of Assembly, Alimosho, constituency Owa. You're very much welcome. Honorable Lukman. Ẹ̀yin obìnrin kọ́kọ́ ṣẹlẹ̀. A lè kọ orúkọ ìsìnkú àti phone number. So ní sọ orúkọ ènìyàn káàṣì yìí máa lọ tú. Then àtúndì àwọn kọ̀ọ̀kan nílẹ̀. A rí eyelashes ẹyọ̀kan nílẹ̀. Eyelashes ẹjọ́ ẹ̀yin obìnrin ẹ bá wo ojú yín. Fáànù méjèèjì tí kò. Wait, come and snap a picture. Come and take picture. With the Ṣáàbà ńlá. Ṣáàbà tó tún gbogbo àdúgbò ṣe. Bẹ́ẹ̀ náà ni wọ́n lè tó yàn ṣe. Did you take picture? owó tí wọ́n kọ́lé.
Lagos State. Gbogbo àwọn èèyàn wọn ń pariwo. Wọ́n ní bọ́bá sáyẹ́nsì di èdè. Wọ́n ní bọ́bá sáyẹ́nsì di èdè. Wọ́n ti fọ́tọ̀ jà àwọn yìí. Àwọn English olúwayé ní Fuji. Everybody know pariwo. Wọ́n lọ pa sáfì èdè. What is the evil Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.